Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá mọ́ àwọn alààyè ọkàn lénìí ọjọ́ ẹtì. A sì gbàdúrà pé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, nínú ilé wa, nínú ẹbí wa lẹ́yìn Olúwa yóò mú kúrò, tí ẹ ó mú wa yege, àti pé orúkọ yín yóò máa dáhùn nínú ayé wa ní orúkọ Jésù. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́ ẹtì ọjọ́ kẹfà oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé pè é ní àwọn orúkọ rẹ̀, pè é ní àwọn orúkọ rẹ̀. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé Olúwa, ìwọ ni Ọlọ́run mi, èmi yóò gbé ọ ga, èmi yóò yìn orúkọ rẹ, nítorí ìwọ ti ṣe ohun ìyanu, ìmọ̀ ìgbàanì, òdodo àti òtítọ́ ni. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹwàá. Ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹwàá tí ó kà báyìí pé nítorí náà Ọlọ́run pẹ̀lú ti gbé e ga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù kí gbogbo ekún kí ó máa wólẹ̀, àti èyí tí ń bẹ ní ọ̀run, àti èyí tí ń bẹ ní ilẹ̀, àti èyí tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Dájúdájú Jésù fẹ́ràn àwọn orúkọ, àti gẹ́gẹ́ bí Bíbélì kíkà wa tòní, orúkọ rẹ̀ ju gbogbo orúkọ mìíràn lọ. Jésù máa ń pe ara rẹ̀ ní onírúurú orúkọ. Lára èyí tí a lè rí ọmọ ènìyàn, Mátíù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkànlá, ilẹ̀kùn já, ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkeje, oúnjẹ ìyè, ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógójì. Àti ní ìgbà mìíràn yóò tilẹ̀ kan onírúurú orúkọ pọ̀. Fún àpẹẹrẹ, ó kan orúkọ méjì pọ̀ nínú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, orúkọ mẹ́ta nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà, orúkọ márùn nínú ìwé Àìsáyà orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà, àti orúkọ mẹ́jọ nínú ìwé Ìfihàn orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Gbogbo ènìyàn mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn bá súnmọ́ ọn sí i, wọn yóò béèrè láti ní àwọn orúkọ mìíràn fún un látàrí ìrírí wọn pẹ̀lú rẹ̀. Fún àpẹẹrẹ, nínú ìwé Genesis orí ìkejìlélógún ẹsẹ̀ ìkẹrìnlá, Ábúráhámù ronú Jehovah Jireh nítorí Ọlọ́run pèsè ọ̀dọ́ àgùntàn lọ́nà ìyanu nígbà tí ó nílò láti ṣe ìrúbọ. Nínú ìwé Exodus orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkarùndógún, Mósè sọ Jehovah nísì nítorí Ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ láti borí ogun àwọn ará Amaleki. Ó sì tún ṣèlérí láti pa ìrántí wọn rẹ́ kúrò lábẹ́ ọ̀run. Ọlọ́run ń gbádùn kí a máa pè é ní àwọn orúkọ tó dálé bí ó bá ṣe fi ara hàn wọ́n sí. Nígbà tí mo kéré, a máa ń ní àwọn àpèlé láàárín ara wa. Fún àpẹẹrẹ, wọ́n lè pe ọmọ rẹ̀ ní Adé, ṣùgbọ́n kí ó pe ara rẹ̀ ní Adesco. Nítorí náà, bí o bá pinnu láti rán Adé níṣẹ́, tí o sì fẹ́ kí ó tètè jẹ́ iṣẹ́ náà tayọ̀tayọ̀, ìwọ yóò pè é ní Adesco. Ní ọjọ́ kan náà, nígbà tí o bá bá Ọlọ́run ṣe, tí o sì fẹ́ kí ó ṣe nǹkan fún ọ, pè é ní orúkọ tí ó ní í ṣe pẹ̀lú ohun náà. Ìwọ yóò sì rí pé yóò ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú orúkọ tí o pè é. Òun ni ẹni tí ó fi ìdí èyí múlẹ̀ fúnra lára rẹ̀ nínú ìwé Exodus orí ìkarùndógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, nígbà tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé àjàkálẹ̀ àrùn ará Íjíbítì kò ní ṣe sí wọn. Ó parí ọ̀rọ̀ náà nípa fífi àfihàn ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ hàn sí wọn. Ó wí pé èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Nínú ìwé Exodus orí ìkẹta ẹsẹ̀ ìkarùndógún, nígbà tí Mósè béèrè fún orúkọ Ọlọ́run, ó ṣàfihàn ara rẹ̀ bí èmi ni tí ń jẹ́ èmi ni. Èyí jẹ́ orúkọ gbogbogbò tí a fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n rin ìrìn àjò wọn. Wọ́n nílò ìhà Ọlọ́run tó pọ̀ ní ìpele òtítọ́. Wọ́n nílò Ọlọ́run láti pèsè, láti dáàbò bò wọ́n, àti láti mú wọn lára dá, kódà láti fi ọ̀nà fún wọn. Nítorí náà, bí o bá fẹ́ kí Ọlọ́run rìn ní ọ̀nà kan pàtó, pè é ní orúkọ tó jẹ mọ́ ohun tí o fẹ́ kí ó ṣe fún ọ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: kí ni orúkọ náà tí o ní fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ìrírí rẹ pẹ̀lú rẹ̀? Bọ́kọ̀ bá lọ sókun tó lọ sọ́sà o, a padà sí èbúté ibi tí a fi àdàgbà
ọ̀run ṣíṣí kíkà tí èní sí nìyẹn nígbà tí a máa pàdé ní ọ̀la ìpàdé wa bí oyin ó dàbọ̀.